àyájọ́ ọjọ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri nàìjíríà ó ti wọlé dé o níbi tí oríṣiríṣi àwọn ètò alárin kínkínkín yóò ti lálẹ́ wò. lára ètò ní rírántí àwọn akọni tó ti kọjá àbí bẹ́ẹ̀ kọ́. nínú ẹgbẹ́ fiban fún wọn tó Gbẹ́ngà Adébóyè ẹ̀bìtì ọ̀rọ̀ pẹ́kú tíyetíye tọ́ba ọ̀pálẹ̀yẹ ọ̀pákùrù yági ẹ̀bá ọ̀nà Abíọ́dún Fábùnmi tilẹ̀ òkè mẹ́sì Akọ́láwọlé Ọláwuyì olùdásílẹ̀ ìrírí ayé Alákindé tó ṣẹ̀ṣẹ̀ lọ lọ́ṣun. ìdánilẹ́kọ̀ọ́ tó fàtáyà tó kà sí àrà yóò kilẹ̀ mílẹ̀ rinlẹ̀ dòdò ń jọ́nẹ̀. àkórí ẹ̀ ní principles and practice of indigenous language in the media. lílo èdè abínibí pẹ̀lú àwọn ipa tó ń kó láwùjọ. on the 30th April yìí ọgbọ̀njọ́ oṣù kẹrin. NUJ Press Center ni ó ti wáyé by 11 a.m. gbogbo àwọn àgbà pèdè sọ̀rọ̀ tó ti ṣiṣẹ́ lórí ẹ̀rọ. tó ti sọ̀rọ̀ fígí ọ̀rọ̀ tì síbi tó lápẹ̀rẹ̀. àtọ̀pọ̀ àwọn fiban legends. àtàwọn àtẹ̀lé wọn pẹ̀lú ọ̀jẹ̀wẹ́wẹ́ àtàwọn ọmọ ilé ìwé. pẹ̀lú àwọn associations tó pàtàkì. lórí lọ́balọ́ba àtìjòyè pẹ̀lú àwọn arábàjìgàn personalities káàkiri ìpínlẹ̀ Ondo ló máa péjú ń bẹ̀. Adébáyọ̀ Wàlà tó jẹ́ alága fún caretaker committee. ìlú ní ká fọ́n rere ẹ̀. ẹ má mísì ètò yìí o. Fiban National Day.